Iṣẹ́ lòògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Sowonya pẹ̀lú Dókítà Olamide, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Sowonya o, Sowonya, Sowonya o, Sowonya, Sowonya létò ratata tọmọdé ń gbọ́, Sowonya létò ratata tàgbàlagbà ń gbọ́. Àwa ń gbádùn ètò yìí o, à ń gbádùn ètò yìí o. Sowonya létò, Sowonya ti dé, Jagunlabi wọ̀lú, alára àgbàyídá ti dé, ogun lèkè sàmọ̀, ọmọráyé lógún, Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìyílẹ̀ dógún. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́, jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Ními ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó, ními ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Kíákíá awo wọn nílé wéréwéré ìrìn rèé awo wọn nílé tètè débẹ̀. Pàápàá Dókítà Olamide ńlá ṣe lórí pápá. Adíá fún èmi Ògúnlékè Samuel Olúbáyọ̀ Olamide tí wọ́n dèrè ètò Sowonya lóyìn tí wọ́n máa kí yín káàbọ̀ pé ẹ kú ilé o. Ìbà fọ́ba arúgbó ọjọ́, kábíyèsí fọlọ́run ọba mi àdàgbà má pàròyè, gbẹngbẹlẹ́kú tí ń dá níbi tó mú ẹkùn ọkọ̀ òkè, àràgbá yamuyamu aláàfin àjọbọ, pàájẹbà lẹ́rù òsì wájú ọba mi àràmọ̀ǹdà, èjì ǹdáyé ni ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ ajífọjọ́ gbogbo dára bí egbin. Ọlọ́run ọba mi o, ẹ̀rọ rèé ọba mi ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tìgbín. Everybody like, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní orúkọ Jésù mú kí yín. Ẹ kú lẹ́ẹ̀sì káàbọ̀ sórí ètò Sowonya ní ìkànnì KAFTAN television Yorùbá. Mo ti dé náà nù, mo dé sí yín lọ́rùn báyìí. Ẹ wo, mo fẹ́ máa tà fún yín. Ẹ rà bẹ́ẹ̀ rà. Ìwọ̀n ọ̀kẹ́ gbọ́dọ̀ rà. Samuel Olúbáyọ̀ Olamide, ọmọ Mr. Ògúnlékè yín náà rèé. Ọmọ ayélogún, ọmọ òkèdèrè lọ́gbọ̀n, ọmọ àyíkú gbà yí ọ̀gbọ́n, ọmọ ayé gbirigidi ká tí ó di. Ọmọ bóun lókè èdèrè kọ́ ọmọ pẹ́ ìgbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba, ọmọ lọ̀tán kí n tó lọ lókè èdèrè. Wọ́n nítorí kíni, ó nítorí kọ́lọ́lọ́ má bàa pọ̀lọ́mọ́, ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán, alágbàlọ̀ ló lòru. Oh God of mercy, òpó òun lérò máa jẹ́ àlẹ́ kan yan bí lórí ọmọ òbí ń pẹ́ ọmọ àrọ̀ nìkú dìde máa yà rọ̀ ní òpó ń pò yóò sinmi ogun lọ. Apọ́nbẹ́pọ̀ rẹ́pẹ̀sẹ̀ntà yìí náà rèé. Èmi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ kọ́lọ́mọ ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tilé toko. Mo máa sọ náà wọ́n ní mi tí ì sọ pátápátá yẹn làwọn fẹ́ gbọ́ àbí mo máa sọ pátápátá kẹ́lẹ́ pátápátá gan máa sọ mí lónìí. Èyí máa sọ fún yín pé òjò pátápátá fẹ́wẹ́ kókò lu bàtáyà pátápátá, apàpàtà lórí àpáta fẹ́ràn akátapàtà sẹ́nu, ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá, alápàtà bínú sí alápàtà, àpáta tí alápàtà gbé sókè tàtàtà, ọ̀pọ̀lọpọ̀ onípàtà Ọlọ́run ọba mi Èdùmàrè èmi kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá. Ó máa yún mi, kí ló yún mọ́ ẹ? Ètò Dókítà Olamide Sowonya. Káyàwó mẹ́ṣẹ̀ẹ́nù wẹ́mẹ́ni àwọn èèyàn tí ń bẹ nínú kùlùmọ́ọ̀ṣì yìí wọ́n mẹ́lẹ̀gbẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Sowonya lẹ́ẹ̀kan sí ojàre. Samuel Olúbáyọ̀ Olamide, mo dé sí yín lọ́rùn náà nù. Ẹ má gbàgbé abala mẹ́ta ń lè tò yìí pín sí. Abala àkọ́kọ́ ńlá wà yìí, abala A B D Olódùmarè. Abala lẹ́ẹ̀kejì náà ni a ti lọ sí ojú ọjà lọ́hùn-ún tẹ́ẹ̀tì máa ṣe kíni, tẹ́ẹ̀tì máa gbọ́ bó ṣe ń lọ lójú ọjà. Èló ni à ń ta nǹkan bó ló ṣe wọ́n sí, kí lẹ fẹ́ kíjọba ó ṣe sí òkè. Àwọn òrékelé wà mí tún ti wà ńbẹ̀ tí wọ́n ṣe kíni, tí wọ́n bá yín wọnú ọjà. Ẹnìkan ti tún bí mi, ẹnìkan pè mí, ó ní dókítà, mo ní yes sir, ó ní dókítà, mo ní mò ń dá yín lóhùn, ó lọ́ba mi dé, mo ní ẹ má pè mí padà, ó ní jọ báwo làwọn òrékelé wà yín yẹn, mo ní àbà lórí àtẹ. Ẹ jẹ́ àwọn náà abala A B D Olódùmarè. Kí mo fẹ́ fi yan Ọlọ́run ọba mi lónìí? I ni mo fẹ́ fi yan Ọlọ́run ọba mi. Yes, I iná mo fẹ́ fi yan Ọlọ́run ọba mi. Ẹ mọ̀ pé ẹ jẹ́ abẹ̀rẹ̀ ìràwọ̀ òwúrọ̀ ọmọ Mèrí. Ọlọ́run tó jẹ́ wípé òun ni ọba àwọn ọba, kò sẹ́nìkan tá a lè fi wé. Ìgbàlà ńlá lọ́wọ́ ọba mi tó mú gbàlà wá fún gbogbo ẹ̀dá ènìyàn, òun ló jẹ́ kémi orí gbàlà báyìí bí ọba sí Ọlọ́run nìkan ni irú wa yìí.
igun lé lọ́wọ́ bá mi tí ò ṣe é bìwó òun ló gbélé dúró báyìí òun ló gbé mi Dókítà Olamide bí ìbá ṣe bẹ́ẹ̀ ayé ìbá ti ṣe kí ni wọn ò bá ti bìwà wó dànù like seriously mo pọ̀ ìlànà lọ́wọ́ bá mi òun ní lànà fẹ́ dáadáa mọ̀ bọ́lá ń bá lànà fún yàn kò sẹ́ni ó lè di láíláí fábàdà àwà mẹ́ẹ̀ ìgbéraga lọ́wọ́ bá mi tí ò sẹ́ni tó lè gbéraga sí láí fábàdà ilẹ̀kùn ńlá lọ́wọ́ bá mi bó bá tì kò sí bàbá ńlá kú ẹni tó lè ṣí orí abala abidi Olódùmarè náà mo ṣe wà mo ń yan Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé àbí ẹ káàbọ̀ orí ètò Sówónyá náà ni ìlú àrà lọ́lọ́run ọba mi tí lùlù ayọ̀ sí ni tí lùlù re fún ni tí lùlù dùnú fún ni yes àwọn àmà olúwa mi ò wọ́n náà máa wá rọ́wá ìpè ijó rèé ṣé ẹ rántí orin o tí ó mọ ó jìjó di ó jò bí àti nìkan ni ìlú lọ́lọ́run ọba mi Èdùmàrè àtọ̀tún àtòsì ìlú ayọ̀ kó máa jẹ́ kí ni o kó máa lù fún gbogbo wájú lọ́ọ̀dẹ̀ yìí ìmọ̀ lọ́lọ́run ọba mi òun ló mọ̀ jù òun ní fónímọ̀ nímọ̀ tó nímọ̀ fi wò pé bóyá òun nímọ̀ tó ju onímọ̀ tí gbénú ìmọ̀ tí ń fi mọ̀ ọ́ ṣèmọ̀ lọ ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba mi nu mo ṣe wà ń bẹ̀ ìyànjú lọ́lọ́run ọba mi òun ní gbẹ̀yàn níyànjú téèyàn ó sì máa ṣe kí ni téèyàn ó farabalẹ̀ gbọ́ tí ó sì máa tẹ̀lé bí bẹ́ẹ̀ kọ́ béèyàn bá tẹ̀lé ìyànjú ọlọ́run ọba mi mo tẹ̀lé débi mo dé yìí nìkan ni ìrì òjijì ni tí sẹ̀ sí gbogbo ẹ̀dá lára òun ló jẹ́ kírì ìbùkún ó sẹ̀ sí mi lára kírì ayọ̀ ó sẹ̀ sí yín lára kírì ìdùnnú ó sẹ̀ sí yín lára eléyìí tẹ́ fi ń rẹ́rìn bí ẹ bẹ́ẹ̀ bá ṣe ọlọ́wọ́ bá mi gbogbo ẹni tá mi mọ̀ lè rẹ́rìn ọlọ́run ní mọ̀ bẹ́ẹ̀ ìrí ayọ̀ ló ṣẹ̀ sí yín lára fi ń rẹ́rìn. ìrókò ńlá lọ́wọ́ bá mi tí agégi ayé kan ò ní lè gé láì fábàdà ńlẹ̀ ń bẹ̀ wò ìrírí làgbà ọlọ́run ló ní ìrírí òun ló ní gbogbo ẹ̀ pátápátá kò sí ohun tí ò lè rí oyún mi àbí oyún mọ́ mi kí lóyún ẹ ètò Dókítà Olamide Sówónyá níkànnì KAFTAN television Yorùbá mo pọ̀ mo lálá mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀d mo ní kìmí mo ga tó pẹ̀tẹ́ sí mo pọ̀ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n dé òkè lọ́hùn láti bẹ̀ mo gbé yín lọ sí ni o mo gbé yín lọ sójú ọjà lọ́dọ̀ òrèké lẹ́wà lẹ́yìn yìí hùn à ń padà bọ̀ sílé agbára kẹ́ ẹ wá ṣe kí ni kẹ́ ẹ wá wẹni tí mo gbé wá ẹ mọ̀ pé alágbára ní jẹun ìta mo pọ̀ mo lára mo wè ó yá mo ń lọ mo ń bọ̀ mi ò tí ì dé. Sówónyá pẹ̀lú Dókítà Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ó ṣeun Dókítà Olamide ẹ káàbọ̀ sí abala ojú ọjà lórí ètò Sówónyá pẹ̀lú Dókítà Olamide ní ìkànnì KAFTAN television orúkọ tèmi ni omidan akídùgbàgbé ọmọwùmí lónìí a ó máa gbé epo yẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálọ́jà ló ti wà lórí ìdúró láti dáhùn gbogbo ìbéèrè wa ẹ máa bá wa bọ̀ ẹ jọ̀ọ́ máa kí ni orúkọ yín wà. orúkọ mi ni ìyáàfin akínwándé ayọ̀ọ́lá. a rí i pé epo lẹ́ ń tà nínú ọjà mà. bẹ́ẹ̀ni. ṣe lè sọ fún wa irú oríṣi epo tí ó wà. epo wà lóríṣiríṣi epo tó fáìn gan epo lógèrè àwọn kan wà tó kì àwọn epo lógèrè wà tó yẹ pé kò sí bá a ṣe lè fi sebẹ̀ ọbẹ̀ yẹn á wà pa ni bó wà lóríṣiríṣi. èwo ni a máa ń lò jù nínú àwọn epo yìí ní àyíká wa níbí báyìí. àwọn epo tá a ṣe fúnra wa tá a ṣe epo tuntun tó jáde báyìí àwọn epo tó ṣẹ̀ jáde báyìí epo tuntun ló wà ń ta báyìí kò sí bá a ṣe fi sebẹ̀ tí ọbẹ̀ yẹn tí ò ní dáa. a sì tún rí i pé ọ̀wọ́n epo tún wà ní àkókò tí a wà yìí kí ni ẹ lè sọ nípa rẹ̀ mọ́. epo ti drop báyìí epo ti já báyìí àti lákòókò ọ̀wọ́n epo tó bá yẹ nǹkan bíi oṣù kejìlá yẹn epo wọ́n àrépo 20,000 nígbà yẹn ṣùgbọ́n báyìí àṣìrépo 14,000 àrí 13,000 ní àkókò tá a wà yìí. ok ìyẹn túmọ̀ sí rí pé epo ti wà dáadáa ní àkókò tí a wà yìí. orúkọ mi ni ìyáàfin akíkòólé ẹ̀bọ́sẹ̀dé. a ti rí i pé epo lẹ́ ń tà. epo náà mò ń tà. ẹ sì kọ́ ọ̀rọ̀ ajé mọ́. ẹ ṣé. ẹ jọ̀ọ́ máa ṣe lè sọ oríṣi epo tí ó wà fún wa. oríṣiríṣi epo ló wà epo pupa wà epo dídùn wà epo ìkẹ̀tẹ́ wà òjèrè wà. èwo ló ń jẹ́ epo ìkẹ̀tẹ́. ẹ ṣé eléyìí tá a bá sè é tán eléyìí tá a bá sè é tán gbà tá a bá yọ tepo kúrò a wá kó ìsàlẹ̀ yẹn ló ṣe ìkẹ̀tẹ́ la fi ń jẹ iṣu a lè fi jẹ ọ̀gẹ̀dẹ̀.
eléyìí tí a wá yọ sọ́dọ̀ yẹn wá kí ni orúkọ tá à ń pè yẹn? Eléyìí tẹ ní a máa yọ sẹ́gbẹ̀ẹ́ yẹn. Eléyìí tá à ń jẹ nìyẹn tá à ń tà. Epo pupa nìyẹn tá à máa ń jẹ yẹn. Èwo ni la wá ń jẹ jù ní agbègbè wa ní bíbá yìí? Epo pupa tó dáa yẹn tó pọ̀yàn là ń jẹ jù. Báwo ni a ṣe wá rí ọ̀rọ̀ owó epo ọ̀hún sí? Ní last year epo wọn à ń tà bíi 20,000 ṣùgbọ́n lásìkò tá a wà báyìí epo ti já àti ń ta 11,000 báyìí àti ń ta 12. A jẹ́ rí pé ní àkókò tí a wà yìí epo pọ̀ dáadáa. Epo ti pọ̀ báyìí. Lọ́dọ̀ tí wọ́n bí kẹ́gì la máa ń tà 25 litres. 25 litres nìkan lè máa ń tà ní bíbá. Wọ́n la máa ń tà ní láì tẹ́ wà 25 litres la máa ń tà. Màmá ẹjọ́ ṣe lè sọ oríṣi epo tí ó wà nínú ọjà fún wa. Oríṣi epo méjì ló wà tó jẹ́ epo pupa, epo ìbílẹ̀ àti epo agric. Èwo ní ń jẹ́ epo ìbílẹ̀? Epo tí wọ́n ń fọwọ́ ṣe tí kì í ṣe onífífún àdáyébá, àmọ́ ìkejì epo tó ń fi ẹ́ńjìnì fún. Ó dáa mà, ó dáa. Wọ́n máa ń pè kan ní òjèrí epo. Èwo ló ń jẹ́ òjèrí epo mọ̀? Tán bá ṣẹ̀ṣẹ̀ ṣe epo tán bá ti wá kó dà sínú kẹ́ẹ̀gì nígbà tó bá máa tòrò bí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta eléyìí tó bá wà lókè ẹ̀yìn á ti tòrò dáadáa, ìyẹn náà ń pè ní ògèrè epo. Ṣé ní òjèrí epo yẹn ní bíbá yìí? Mo ní ṣùgbọ́n wà nínú ṣọ́ọ̀bù mi ò gbé síta. Ó dáa mà. Ṣé ẹ tún lè sọ fún wa bí ẹ ṣe máa ń ta epo nínú ọjà? Bẹ́ẹ̀ ni o, bí epo bá ṣe rí bẹ́ẹ̀ la ṣe ń tà á. Ó lè dò ní kàtà ní 12,000, ó lè dọ̀la kàtà ní 11,000, a sì lè tà ní 13,000 bá a bá ṣe ríra la ṣe ń tà á. Ní àkókò tí a wà yìí ṣé epo kò sí ọ̀wọ́n epo ní àkókò yìí? Epo wà ṣùgbọ́n kò pọ̀. A máa ń fìgò tà náà, à ń ta ìgò àpò 2.5, à ń ta pẹlẹbẹ ní àpò kan, à ń ta làjì 300. Ó dáa, dúpẹ́ mà. Ní orúkọ yín mà? Bámitálẹ́ kòkú mọ́. Mà? Bámitálẹ́ kòkú mọ́. Ó dáa mà. Oríṣi epo mélòó ni a ní nínú ọjà mà? A ní lókà a dẹ̀ ní àgíìkì. A ní lókà àti àgíìkì bẹ́ẹ̀. Èwo ló ń jẹ́ lókà? Èwo ló ń jẹ́ àgíìkì? Ilé tó wà ní tàwọn àdáyébá òun ló jẹ́ lókà. Àgíìkì kẹ̀ à ń gbẹ ní lásìkò ló máa mẹ́po jáde. Àsìkò táwa yìí ni a máa ń gbẹ àgíìkì. À ń gbẹ àgíìkì a máa mẹ́po jáde ìyẹn kẹ̀ wá wáìtì dàbí lókà ló pupa tó fọ́n ìta sọ pé kì í ṣe pé wọ́n fi kọ́lọ́rì sí o a pupa. Ṣé lókà yẹn ló máa ń ní àwọn òórùn wọ̀nyẹn ni? Báwo ni ọ̀rọ̀ títa epo nínú ọjà ní àkókò táwa yìí? Àsìkò tẹ́lẹ̀ a máa ń tà ní 19,000, wọn a máa ń rà 19,000 fún wa bóyá tá a bá fẹ́ tà á tà 20 ìgbà yẹn ṣùgbọ́n ṣáà àsìkò báyìí ó ti tún já sẹ́yìn ó dá 12,000 ìyẹn eléyìí tí à ń rà láti oko wọn máa ń rà ní. Eléyìí tí ó jẹ́ pé ní àkókò tí a wà yìí epo ti já wálẹ̀. Ó dáa mà. A dúpẹ́ fún àkókò yín mà. A máa rí yín bá mà. Ohun náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn ìyálọ́jà yẹn. Tó agbèmí ṣe tán lónìí lójú ọjà lórí ètò Ṣówónyá pẹ̀lú Dókítà Olamide ní ìkànnì KAFTAN TV. Ẹ jẹ́ kí ìfàyín lé dókítà fúnra rẹ̀ lọ́wọ́ nílé agbára lọ́hùn-ún. Ẹ ṣeun púpọ̀, orúkọ mi ni Omidan Akíndùgbàgbé Ọmọwùmí. KAFTAN TV là wá ń wò. KAFTAN TV kárí ayé. KAFTAN TV là wá ń wò, ṣé ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo KAFTAN television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. KAFTAN TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo KAFTAN TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo KAFTAN TV o KAFTAN TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. KAFTAN TV is the best. kápò lówó ọjà kájé ó búgbájẹ́ o KAFTAN TV là wá ń wò. KAFTAN TV yìí kárí ayé. KAFTAN TV là wá ń wò, ṣé ti gbọ́. ẹ wo ẹ máa wo KAFTAN TV. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ṣówónyá pẹ̀lú Dókítà Olamide
àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ẹ káàbọ̀ padà látàbàlà gbé ìyẹ̀wò dókítà Olamide náà rí apọ́nbẹ́pọ̀ rẹ́pẹ̀sẹ̀ntà èmi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò wọ́n kọ́ lọ́rùn bá mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkẹ́ ọpọlọ tèmi tó fi sọ́mídìí ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tilé toko mo gba skiyaski miskiyaski ní tọ̀tọ̀rí ní fúrégidì fìyìn ní skunkẹ́lẹ́ tótótó mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kìmí mo ga tó pẹ̀tẹ́sì ẹ lẹ́bẹ̀ẹ́ ẹ sì kú kalẹ̀ a ti wà lábala gbé ìyẹ̀wò náà nù tẹ́ bá dẹ̀ ti wo ẹ ti mọ̀ pé àní kíni ní Nàìjíríà tí mo wà yìí mo máa ṣe kíni mo máa dára mo máa pọ̀. kọ́láwọ̀ wá ṣàánú wa mẹ́ni ibi tá a wà lónìí ọlágbára kọ. ẹ̀yin náà lè kú òun bẹ́ẹ̀ ẹ wo lábala gbé ìyẹ̀wò fún tòní mo ní alágbára tí jẹun ta ọmọ Ọlọ́run ni o Ọlọ́run ló ní ìdìdá bẹ́ẹ̀ tẹ́ bá ń gbọ́ agùnbáṣọ lò oh in fact like seriously mo ṣe báyìí ẹni tí mo gbé wá sílé agbára lónìí ẹni tó lágbára ni ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé alágbára tó wà nílé agbára níbi táwọn alágbára ti ń ṣe kíni tí wọ́n ti ń ṣèpàdé alágbára okay ó yá ẹ jẹ́ kí n ṣe kíni ẹ jẹ́ kí n fi hàn yín kẹ́yìn náà mọ̀ pé èèyàn ńlá ni mo ṣe bẹ́ẹ̀ tí mo gbé wá sórí talenta ọ̀hún ẹ ti mọ̀ Demola Suzi ọmọọba ni o ẹ fẹ́ mọ̀ kọ́ ọmọọba ni òun ló máa padà jọba láìpẹ́ ẹ lẹ́mẹ̀ òun ẹ sì kú kalẹ̀ ẹ ṣe o. ẹ bá mi kí àwọn aráalé. èmi ni Demola Suzi tí o fẹ́ kan kẹrẹ rí nílé orin àti gbogbo ẹ̀yin tẹ́ wọn wà nílé o ẹ ṣe o. ó yá ájú gbogbo ẹ̀yin tẹ́ wọn wà nílé o ẹ ṣe o láì èmi kọ́ ni Demola Suzi bóyá kẹ́mi ò lè èmi ni Olamide sọmọ tí o kẹrẹ rí nílé. kò wọlé àbí nílé èdè ni kì í ṣe ní orin náà. ẹ káàbọ̀ ẹ sì kú Nàìjíríà wa yìí bó ni gbogbo nǹkan. à ń yí. bíi mọ́tò. àgbẹ̀rẹ̀ máa yí náà ni tó bá kọrí sí àwọn ayé síbẹ̀ náà ni. tó bá kọrí sápá bí ńkọ́ àtúnṣe sápá bẹ̀ náà ni wọ́n ó pọ̀ yẹ́yẹ́. ẹ jẹ́ káwọn aráalé mọ ẹni tí ń bẹ nílé agodo kí lorúkọ ẹni tí mo gbé wá sílé agodo lónìí. ok èmi ni Sir Demola Adégòkè Ògúnṣúsì gbogbo ẹ̀ ọmọ sí Demola Suzi. níṣẹ́ méjì ju iṣẹ́ orin náà lọ. iṣẹ́ orin kò sí iṣẹ́ méjì iṣẹ́ orin ni ọ̀yá ẹ tún forí sọ fún wọn pé kò sí iṣẹ́ méjì iṣẹ́ orin ni. Demola Suzi kò lọ́nà méjì orin ló ń kọ́ Demola Suzi kò lọ́nà méjì lólò tèmi bá ti lùlù yìí kẹbá mi mú jó tí mo bá ti pèdè yìí kẹbá mi yọ ìlú àlùjó pọ̀ lọ́wọ́ mi o ẹ máa dáńsì. òtútù mú mi àti ó rìn mí láti ilẹ̀ àti ẹ mọ bó ṣe ń ṣe mí ó kàn ń rìn mí ẹgbẹ́ kí ló rìn mí Sowonya náà ni ẹ ti wà lórí ètò Sowonya ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí Sir Demola Suzi Ògúnṣúsì tá bá wò ó dáadáa ṣe iṣẹ́ orin yìí ẹ̀kọ́ ni àbí Ọlọ́run kan fi jíǹkì yín látọ̀run. nígbà tí mò ń lọ school wọn kò fẹ́ ṣe lọ́yà. adájọ́. lọ́wọ́ àròjọ́. ṣadájọ́ ni lọ́yà rẹ̀ àbí agbẹjọ́rò. agbẹjọ́ ẹlẹ́jọ́rò. tí ó fi tiẹ̀ lẹ̀. lọ́dún tí wọ́n ṣe ìdẹ̀ pé Ọlọ́run ló mọ bó ṣe máa ń ṣe nǹkan yìí náà. mi ò ever rò pé màá ṣì máa kọrin by now but èmi ṣáà discover pé mo wà talented in some ways like that. Singing, drumming, piano, guitar àti gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣọ́. Mi ò fi bẹ́ẹ̀ kọ formally láti kékeré you get. Ìgbà tí wọ́n á dàgbà I had to do a little formal training wọ́n pè ní Museum Center lẹ́kọ̀ọ́. Mi ò tẹ̀ ráyè ṣe I registered for 3-month course but mi ò tẹ̀ ráyè ṣe ju 2 weeks gan bẹ́ẹ̀. ọ̀sẹ̀ méjì péré. ok mo ń gbọ́ o. of course because àwọn òbí mi wà yẹn wọn bí taratara fọwọ́ sí pé. ọmọ mi ọkọrin. so ìgbà tí mo wá ní opportunity lórí I studied French. ok. so I máa ń lọ sí French village in Badagry. ok. láti lọ ṣe acculturation program that's for a year. ìgbà tí mo wà ní Badagry yẹn mo wá lọ sí
oníkan because museum center láti lọ kọ́ mo mọ àwọn kíní ẹ̀ but I just wanted to have a formal training. Yeah. Okay. But gbogbo ẹ̀kọ́ tí mo ṣe ní Badagry gan kò yẹ kí n àti pé nígbà yẹn gan a ti ń ṣe díẹ̀díẹ̀ a ti ń lọ so mi kò tẹ̀ sáyé mọ́ láti ṣe formal training for music so èmi believe pé bọ́lá ò ṣe fẹ́ Ọlọ́run ló fún mi and iṣẹ́ Ọlọ́run àwa máa rí di. àwa máa rí di ni adájẹ́ kí n béèrè báyìí yóò ti wá tó ọdún mélòó báyìí tí Demola Suzi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́. wọ́n ti bí mi question ìyá ti tó 200 times man. But you know a ti lé nígbà gan. But nǹkan tí mo mọ̀ ni pé ìgbà tí mo wáyé kiri tí wọ́n kọrin ní choir we had a children's choir Sunday school choir wọ́n kọrin bẹ́ẹ̀ then ìgbà tí ma join school ìgbà tí ma lọ secondary school like I ní choir náà secondary school. Okay. I used to sing with them but a sọ pé èèyàn ń kọrin like commercially pé èèyàn ní stage ó gorí stage ó ń kọrin ó ní báńdì tiẹ̀. year 2000. year 2000 tá a bá kà báyìí èmi èjì ẹ̀ta ẹ̀rin ó mà ti pọ́dún mọ́kànlá mà nù. 21 years. Okay 21 ni ẹgẹ́ tiẹ̀ bá wọn nígbà mo béèrè lẹ́ẹ̀kan ẹni 2000 wọn kàn á ò bóyá tí n bá pè ní mọ́kànlá yẹn bóyá ẹ gbàgbọ́. 21 years. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sir Demola Suzi pẹ̀lú nǹkan tẹ́ ẹ ti wá àtòkè àtilẹ̀ àtiwájú àtẹ̀yìn káàtì wá sọ pé èèyàn kan fẹ́ kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ yín tẹ́ ẹ ti lò dídí ọdún ẹyọ kan ó lé lógún wáyé yóò tó ọdún mélòó àbóṣù mélòó tẹ́ ẹ fi gba ẹni ò láàyè láti kọ́ṣẹ́ lọ́dọ̀ yín. ọ̀pọ̀lọpọ̀ àwọn ti pè mí pọ́n fẹ́ kọ́ṣẹ́ orin mo rò pé iṣẹ́ orin kò sí nǹkan tó ń kọ́ nídìí iṣẹ́ orin. Though èèyàn lè kọ́ maybe business aspect of it, and all that. But wait, your question before you can say you want to learn music, you must have the talent first. You must first identify pé mo ní talent orin yẹn, mo ní, iṣẹ́ orin yàtọ̀ sí pé èèyàn kàn jí lọ́jọ́ kan lọ pé mo fẹ́ lọ kọ́ tailoring àbí welding àbí anybody can learn that. I think so. Okay. Anyway. But èèyàn tí ò bá ní talent orin because tí wọ́n máa kọ́ ẹni ọkàn tí wọ́n máa kọ́ ẹni 2+2 nínú orin then tí wọ́n máa kọ́ ẹni 2+2 ìwà àti mọ 6+6. yóò tún mọ̀ ju bí 2+2 tí ń kọ́ òun lọ. Yes, because èèyàn tí ò bá ní irú talent yẹn kò lè. That's why I ní àwọn èèyàn kan á ná àwọn kan yìí wá. Àwọn míì wù wọ́n pé wọ́n fẹ́ kọrin but wọ́n take time àti identify bí àwọn ní talent yẹn. àbí wọ́n ní. irú àwọn bẹ́ẹ̀ àwọn rí pé wọ́n á kọrin kò ní bọ́ sí wọ́n á ṣe bẹ́ẹ̀. kò ní dàbí ti Demola Suzi tó ń bọ́ sójú ọwọ́. wọ́n á ní kan tí bàbá wa Sọ̀ní Adé sọ pé èèyàn kan wá bọ̀ wọ́n kóun fẹ́ lo orin nǹkan òun fẹ́ you say hip hop and all that ó lóun dẹ̀ ní òkè lọ́ máa lò ó tó wá ń béèrè lọ́wọ́ pé báwo ló ń ṣe máa kọ́. èyí ò tó lágàgì. lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ó kàn wọ́n kọ́ orin ni. orin ò ń ṣọ̀nà wọn. if you want máa fẹ́ mú orin yín tẹ́ bá kọ orin kan tó bá sọ pé mo fẹ́ remix ẹ̀ òye bí màá ṣe remix ẹ̀ gbọ́dọ̀ ti yé mi. ó gbọ́dọ̀ ti wà lọ́pọ̀lọpọ̀ in fact mo tẹ̀ tí gbọ́dọ̀ ti kọ́kọ́ ṣe é sílẹ̀ gan-an. nǹkan tí mo sọ pé tó bá kọ ní 2+2 ẹ gbọ́dọ̀ ti mọ 4+4. tọ́ ẹ jẹ́ kí n tún ṣe báyìí torí àkókò wa ẹ bá bá wò Demola Suzi ṣé ẹ wò pé ẹ lè fi ṣọ́ yìí lé ọmọ lọ́wọ́ àbí let me just do it kí mi ò kúrò lórí ẹ̀. bàbá mi ò fi lé mi lọ́wọ́ o bàbá mi bí mo ṣe rí wọn sí àwọn náà wà talented musically. Okay. My mom too, she could sing. My mom used to play flute. But àwọn yẹn irú wọn sí mi láì sìn abala teacher ni wọn. Original teacher. Wọn jẹ ìyá sí di orin ara tán. Okay. But mo rí pé wọ́n wà talented. At least wọ́n mọ beat, wọ́n mọ gbogbo àwọn yẹn. Tọ́ wá rí ọ̀n tó ń kọrin dáadáa, wọ́n á sọ pé lè nǹkan. You get? But wọ́n yà sí di orin. Wọ́n dẹ̀ fi
tààràtàrà support mi nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ báyẹn lọ. So ọmọ tẹ́mi máa rò tó wá rò pé òun fẹ́ kọrin well èmi á support ẹ̀. ikú kọrin. Yeah tó bá yẹ sọ pé engineering lòun fẹ́ ṣe. kò lọ ṣe engineering ibi ẹni tó fẹ́ ṣe agbẹjọ́rò. agbẹjọ́rò náà lòun fẹ́ ṣe. no to be sincere ẹ ṣì ń rojọ́ náà ṣé bẹ́ẹ̀ jọ́ náà là ń ròyìn orin náà ẹjọ́ ni náà. èmi yàtọ̀ sí ẹjọ́ yàtọ̀ sí ẹjọ́. Dókítà Olamide àwọn ẹni ló ń rojọ́ lórí TV. like seriously ó sì ṣe kí ni ó sì yùn mọ́ yín ṣó yùn mọ́ ẹ ó yùn mí kí ló yùn mọ́ ètò Dókítà Olamide Sowonya. like seriously ní kí ni mo ṣe wà mẹ́ sáà Demola Suzi ẹ jẹ́ n wò tá a bá wò nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ orin ǹjẹ́ ẹ wò pé ó pé yín àbí torí pé kàwé lójú àmì ni àbí ẹ wò pé mo ti ní nǹkan gbòógì láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ṣe orin. máa sọ fún àwọn èèyàn pé èyí tó bá fẹ́ invest nínú orin èrè ò kì í wá bẹ́ẹ̀ ní kóyákóyá. Okay. pé because àyè ń sọ̀rọ̀ kan gbà tá à ń bọ̀ náà sọ pé àwo orin tí mo ti ṣe bí i 2006 àbí 2004 àbí 2005 tí bá sọ pé 1000 ilé tí mo ti lórí ẹ̀ irọ́ ni mo pa pé but àwọn kan wà tẹ́lẹ̀ pé ibi tẹ́ ti máa rí èrè ń bẹ̀ ni pé ẹ lọ sí shows you can create shows for yourself and then these days content the coming of the internet ó ti fi àwọn kan music distribution ó ti fi ràn án lọ́rùn díẹ̀ because you can have a channel on YouTube and ẹni ẹ mọ̀ náà. bẹ́ẹ̀ni èmi mọ̀ àwọn ní mi mọ̀ bóyá wọ́n ti mọ̀. You can even start your own label in your room and sell it to the world. You get? Okay. So mo ń sọ bọ̀ ìtọ́ wa máa invest nínú ni ó máa kọ́kọ́ ṣe kí ni kó má tẹ̀ tí wo ibi tó kó má ti ro tèrè first 1 2 3 4 5 years kan kó má ti ro. pé èrè ọ wá. bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n tẹ́lẹ̀ bá wá dé bíi ti Demola Suzi báyìí. èyí ti dé omi èyí ti kọ́lé sórí omi. ẹ ṣàtìkọ́ orí ilẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ bá fẹ́ dé ẹbẹ́ kún pẹ̀tẹ́ sí ni. èmi máa kọ́lé sí Chicago mo ti kọ́ ní orin mi kàn máa kọ́lé sí Chicago mo dẹ̀ máa ralé sí Miami náà àti gbogbo èlò àdúgbò ìgbà yẹn máa rò pé ó yá ẹ wò gẹ́gẹ́ bí wọ́n ṣàánú ọ̀dà ẹ jẹ́ kí n tẹ́lẹ̀ ìparí ẹ̀ Sir Demola Suzi ó lágbára jù bí mo ṣe pè yẹn gan-an mo rí i pé mo ń dátọ́ mi tábà wò wá yìí sí ẹ fi orin ẹ kàn fi praise Sowonya kẹ́ ẹ fi sọ̀rọ̀ lórí Sowonya tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ètò Sowonya ìkílẹ̀ yìí gan rí sí gan bó ló ṣe rí. well lọ́dẹ̀ mi rí ni pé wọ́n ní tálàǹgbà bá jábọ́ látòkè táwọn yẹn wá kọjá tí wọ́n ti rí tiẹ̀ rò pé ó jábọ́ fẹ́lẹ́ dán ẹ̀ aláàgbà bá ṣe báyìí ó wá ṣe báyìí àwọn pé ó yínra ẹ̀ pé ibi tóun ti ń jábọ́ bọ́ ẹ̀ ó lágbára jù. but èmi ò ní ṣe bí àwọn tó kọjá lẹ́gbẹ̀ẹ́ aláǹgbá tí wọ́n ọ̀rọ̀ aláǹgbá. èmi máa ń yẹn presenters because èmi náà máa ń wò pé àti sọ̀rọ̀ ẹ̀wọ̀n yẹn máa ń rò pé it's just ṣùgbọ́n lásán ló sọ. but if you are speaking and your words are not coherent, to make meaning. I did a lot of literature, so more. Before you can talk, you need to be able to put your words together, the rhymes and all that. So Akinyo, ain't it Sowonya? Shomvela la fiara. Lórí Sowonya la wa, Demola Suzi ọmọba. Oya Sowonya, yo Sowonya. Oya Sowonya, jẹ́ kọ́mọ̀. Dókítà Olamide. Sowonya. Ó pọ̀. Sowonya. Ta ló sọ pé kò pọ̀ kẹ́? Sowonya. OPYM. Ó pọ̀ yàmàyàmà. Sowonya. Sir Demola Suzi ẹ̀dágbére bá èmi mọ̀ pọ̀ yàmàyàmà àbí èmi mọ̀ pọ̀ yàmàyàmà. Tí bá kí mo sọ pé
OPJTJT gan. OPJTJT. ó pọ̀ játijàti nìyẹn. bọ̀ mi ò sọ yẹn èmi sọ pé OPYMYM. ó pọ̀ yàmàyàmà ó pọ̀ yẹ̀yẹ̀ ó pọ̀ jù láti àwọn sáà Demola ṣe máa ń dágbére fáwọn èèyàn jàre. èmi ọmọ yín sáà Demola Suzi Ogunsusi ló ń kí n pé ẹ ṣé o ojú tẹ fíìmù wà ní fọ ẹ máa wo ètò Sowonya lórí KAFTAN TV. ọgbọ ìyá tó ibi tí àárìndé lónìí rè Ogunléke Samuel Olamide náà rèé apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá mi lónìí ìdìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọmídìí ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè kábàtà ní tìlé toko ọmọ ayélujára yìí rẹ̀ ọmọ òkèdè ọgbọ̀n máa ikú gbà yìí ọgbọ̀n máa yí gbèdé kékeré tó dé ọmọ bó olókèdè rè kọ́ ọmọ pẹ́ gbòǹgbò lọ́wọ́ yìí gbòǹgbò la fi mọ̀lẹ́ ọba ọmọlọ̀ tán kí n tó lọ lókèdè wọn nítorí kíni wọn nítorí kọ́lọ́lọ́mọba àpọ̀lọmọ ọmọlọ́lọ́ báyìí náà ló lọ́sàn alágbàlọ̀ ló lòrò ènìyàn máa sọ fún yín pé òjò pátápátá fẹ́fẹ́ kókò lu bàtáyà pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn akátapàtà sẹ́nu ó jẹun akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpọlọpẹ onípàtà Ọlọ́run ọba mi Èdùmàrè ẹni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá ó lè ṣe ṣe yìí ó kà skiyaski ẹjọ́ ṣe kí ni ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ kó máa ṣe kí ni kó máa ró lẹ̀ wọ́n ní mo pọ̀ yamayama mo kàn wúra ẹ̀rọ ìgbésẹ̀ mi náà ọ̀dà ẹ̀yin náà pọ̀ yamayama bóyá kí n má lò játijàti o ẹ pọ̀ yamayama ǹjẹ́ títí ẹjọ́ mẹ́jọ táàtì jọ máa pàdé ó dàbọ̀. òkèlà tí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ KAFTAN TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín sa Demola Suzi Ogunsusi ẹ wo. ojú tẹ fíìmù wà ní fọ. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya pẹ̀lú Dókítà Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Sowonya o Sowonya Sowonya o Sowonya Sowonya létò ratata tọmọdé ń gbọ́ Sowonya létò ratata tàgbàlagbà ń gbọ́. àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o Sowonya létò Sowonya ti dé Jagunlabi wọ̀lú alára àgbà yìí dá ti dé Ogunléke Samuel ọmọráyé lógún Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. níbi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó níbi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó.